A kú dédé àsìkò yìí, yóò rọrùn fún wa láṣẹ Ọlọ́run ọba. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí, Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ná, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ọ̀mọ̀wé Goodluck Jonathan sọ wípé ní ilẹ̀ adúláwọ̀, ó lẹ́ni tí ó bá jẹ́ olórí orílẹ̀‐èdè láwọn ibi tí ilẹ̀ adúláwọ̀ tó taná dé tó tegbòdé, wípé ọjọ́ orí rẹ̀ kò gbọdọ̀ kọjá 50 ọdún 50 years. Ó ní bó bá ti ń kọjá 50 ọdún, ó ṣeé ṣe kí onítọ̀hún kó má ní àǹfààní èyí tó kún rẹ́rẹ́ nínú àgọ́ ara gẹ́gẹ́ bí ìlera. Jonathan sọ wípé bá a bá ní ká wò ó ní àwọn ọ̀dọ́langba èyí tó gbọ́n tí wọ́n ní ìmọ̀ tán sì ní òye, tára wọn tún balẹ̀ tó ń ti bẹ̀rù Ọlọ́run, wọ́n wà láàrin ọdún 25 sí 50 ọdún 25 sí 50 years. Ó ní àwọn wọ̀nyí ló yẹ kí gbogbo àwọn àgbààgbà nínú òṣèlú àti ìjọba kí wọ́n ṣe àtìlẹ́yìn fún láti fi sórí ipò, kí wọ́n sì máa tọ́ wọn sọ́nà. Olódàhùn lójú wọn yóò ṣe dáadáa ju àwọn àgbà èyí tó ti lé ní 100 ọdún èyí tí wọ́n dìbò yàn fi sórí ipò nílẹ̀ adúláwọ̀ gbogbo. Gẹ́gẹ́ bí Jonathan ti sọ̀rọ̀ náà lọ́jọ́bọ̀ Thursday tí í ṣe ọjọ́ 12 nínú oṣù kejì ọdún 2026 nílùú Àbújá níbi ètò kan tí wọ́n pè ní International Memorial Lecture and Leadership Conference, èyí tí wọ́n fi sọrí olóògbé jagunjagun èyí tó kú sórí ipò ogun ní orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín olóògbé Muritàlá Ramat Muhammed, èyí tó kú bí 50 ọdún sẹ́yìn níbi tí wọ́n ti pa ní ìfọ́nàfọ́nṣù ní ọjọ́ Jímọ̀ lọ́dún náà lọ́hùn-ún. Níbẹ̀ ni Jonathan ní bí wọ́n bá wo ọjọ́ orí Muritàlá èyí tó fi jẹ́ olórí orílẹ̀-èdè láyé ológun, wọn yóò rí pé ọ̀dọ́langba ni. Ó ní bí wọ́n bá wo Muhammadu Buhari náà kó tó di pé ó padà wá ní tipò alágbádá nígbà tó ń bẹ gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè, ọ̀dọ́langba ni. Wọ́n ní bí wọ́n bá wo Ọbásanjọ́ náà láyé ológun, ọ̀dọ́langba ni wọ́n, torí pé wọ́n kéré ọjọ́ orí wọn, ó sì wà lábẹ́ 40 ọdún tí wọ́n sì ti darí orílẹ̀-èdè èyí tí wọ́n sì ní orúkọ rere. Jonathan èyí tó fi ojú wòye títí rẹ̀ sọ wípé ìgbà tí òun ń bẹ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí, ó ní láàrin wákàtí 24, ó ní bí wákàtí 2 péréte lòun fi ní àǹfààní àti sùn ní ojúmọ́, léyìí tó sì lòdì tó tún nira sí ìlera ara. Ó ní bí àgbà bá ti wá ń dé, bí èèyàn bá wá wà nírú ipò yìí èyí tó jẹ́ wípé wákàtí 2 ló fi ń sùn láàrin wákàtí 24, oníṣẹ́ mọ̀ wípé yóò ṣe àkóbá fún ìlera ara àti ọpọlọ rẹ̀. Ó ní ṣùgbọ́n tó bá jẹ́ ọ̀dọ́ ni, ó ní yóò sì lè dá ara gbé tí ó sì ṣe dáadáa. Nípa ìdí èyí, Jonathan ní òun fọwọ́ sí kí àwọn ọ̀dọ́ kí wọ́n jẹ́ olórí nílẹ̀ adúláwọ̀, pàápàá jù ní orílẹ̀-èdè Nàìjíríà. Pẹ̀lú bí ìpalẹ̀mọ́ ètò ìbọ́dún 2027 ṣe ti bẹ̀rẹ̀ báyìí, àjọ tó ń ṣe kòkárí ètò ìbò nílẹ̀ wa Nàìjíríà, eyín ti INEC, sọ wípé owó tí àwọn yóò lò fún gbogbo ètò ìdìbò ọdún 2027 òun ló ń lọ bí 873.78 billion naira, èyí tó jẹ́ wípé belenja báyìí ó lé bílíọ̀nù ó lé díẹ̀ báyìí ní 100, èyí tí ó fi pé tírílíọ̀nù kan náírà, èyí tí àjọ INEC sọ wípé àwọn yóò lò. Lánàá tí í ṣe ọjọ́bọ̀ Thursday, ẹni tí í ṣe alága àjọ elétò ìbò ilẹ̀ wa Nàìjíríà ti INEC, ọ̀jọ̀gbọ́n Joash Amupitan, èyí tó sọ̀rọ̀ náà níwájú àwọn ìgbìmọ̀ èyí tí wọ́n gbé kalẹ̀ nílé aṣòfin àgbà méjèèjì tilẹ̀ wa,
eyín ilé-ìgbìmọ̀ asòfin àgbà àti ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Àwọn ìgbìmọ̀ tó ń rí sí ètò ìbò níbẹ̀ ni amúpìtàn ló ti bẹ̀rẹ̀ sí ní tẹ́ pẹpẹ èyí tó ń gé ní ẹkìrí ọ̀nà tí wọn yóò gbà láti ná owó ọ̀hún tó gbé gbogbo rẹ̀ kalẹ̀, ètí àpapọ̀ owó tí wọn yóò lò fún kò kárí ètò ìbò ọdún 2027 tó ń lọ bí $873.78 billion gẹ́gẹ́ bí amúpìtàn bó ti ṣe lálàyé níwájú àwọn ìgbìmọ̀ náà. Alákòóso tẹ́lẹ̀rí fún ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà rí, Rotimi Amaechi, látinú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC), òun mà ló ti ṣe lálàyé wípé inú òun á dùn, ayọ̀ òun á kún rẹpẹtẹ o bí ẹgbẹ́ òṣèlú ADC bá lè mú ọmọoyè tí ó díje dupò ààrẹ lọ́dún 2027 jáde láti apá ìlà oòrùn orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bó ti sọ di mímọ̀, ó ní láti mú ọmọoyè, ó ní bí wọ́n bá mú láti ẹkùn ìlà oòrùn, ó ní yóò jẹ́ ohun tó dáa gan ni, nítorí pé gbogbo àwọn olùgbé, pàápàá jù àwọn tí wọ́n jẹ́ ògbóná gbòǹgbò nínú òṣèlú tí wọ́n tún jẹ́ lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìjọba, tí wọ́n jẹ́ olólùfẹ́ àti ọmọ ẹgbẹ́ ADC ni wọ́n ti fi ojú sọ́nà wípé wọn yóò mú ọmọ oyè láti apá ìlà oòrùn ní ilẹ̀ yìí, èyí tí ó sì jẹ́ ìrànwọ́ àti ìlọsíwájú fún orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọ̀rọ̀ tó ti ẹnu Amaechi jáde rèé ní ìpínlẹ̀ Kánò nínú ọ̀sẹ̀ yìí níbi ètò kan èyí tí wọ́n ṣe tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú ADC. Níbẹ̀ ló ti tẹnu bọ̀rọ̀, ó ní bí wọ́n bá wò ó dáadáa ó ní láyé àwọn èèyàn tó ti ṣe ìjọba ní ipò ààrẹ nílẹ̀ yìí, pàápàá jù ó ní ìgbà tí wọ́n mú láti ẹ̀yà àwọn ti àríwá lọ́hùn-ún, ó ní ó lo ọdún 8, ó ní tí wọ́n bá tù ú lápá gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ yìí, ó ní òun náà wọ́n lo ọdún 8 ó ní wàyí ó ló ti kan apá ìlà oòrùn, ó ló yẹ kí wọ́n lè mú ọmọ oyè tóun náà yóò wà sórí ipò tí ó sì lo ọdún 8. Nípa ìdí èyí, ó ní yóò lè jẹ́ kí ìrìnàjò náà kó jẹ́ pínre láàrè, ọmọ lọ́fà kan gbọ̀dọ̀jọ̀ kan. Wàyí lákòótán nínú ọ̀rọ̀ Amaechi, ó wá ní bó ti hùn kórí, ó ní kò sí ẹni tí wọ́n fà kalẹ̀ tóun ò ní ṣe àtìlẹ́yìn fún níwọ̀n ìgbà tó bá ti jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú òun. Ó dà bí ìbẹ̀rùbojo ní Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí nílùú Ìbàdàn nígbà tí àwọn ajínigbé tí wọ́n jí ọmọ ọdún 12 ti ilé ẹ̀kọ́ aládàáni kan nílùú Ìbàdàn tí wọ́n jí ọmọ ọ̀hún gbé sálọ. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, ó ṣojú mi kòró kan èyí tó bá àwọn oníròyìn iléeṣẹ́ wa sọ̀rọ̀ ṣe é lálàyé wípé àwọn ajínigbé ọ̀hún ni wọ́n daṣọ bojú, èyí tó jẹ́ wípé lásìkò tí ìyá ọmọ ọ̀hún mú ọmọ rẹ̀ lọ sílé ìwé, òun ni wọ́n dẹ̀bú wọn lọ́nà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè nítorí kẹ̀wù kẹ̀wù. Wọ́n ní ìbọn yìí ni wọ́n fi lé àwọn ènìyàn jìnnà réré láti má bàa ṣe ìkọlù sí wọn, tí wọ́n sì já ọmọ ọdún 12 ọ̀hún gbà kúrò lọ́wọ́ ìyá rẹ̀ tí wọ́n mú wọnú ọkọ̀ lọ. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní agbègbè Challenge nílùú Ìbàdàn ní Ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọjọ́ 12 nínú oṣù kejì ọdún yìí. Wọ́n ní nǹkan bíi aago 7 òwúrọ̀ ó kọjá 20 ìṣẹ́jú níṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. Ó ṣojú mi kòró kan tún ṣe é lálàyé, ó ní ìyá ọmọ náà ti gbìyànjú gẹ́gẹ́ bí abiyamọ, ó ní kódà ọmọ ọdún 12 ti ṣe akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n mú lọ sílé ìwé aládàáni, òun náà jà fitifiti ṣùgbọ́n omi pọ̀jọ́ kà lọ. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ eyín ọ̀gbẹ́ni Ọláyínká Àyànládé fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ní gẹ́rẹ́ tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ni wọ́n ti fi tó iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní agbègbè Challenge nílùú Ìbàdàn ni wọ́n ti fi tó wọn létí tí ìwádìí sì ti bẹ̀rẹ̀ báyìí láti lè gba akẹ́kọ̀ọ́ ọ̀hún kúrò lákàkà àwọn oníṣẹ́ ibi tó jí gbé lọ. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní,
ọ̀kan nínú àwọn olórin takasùfé ọmọ ilẹ̀ wa Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable ìdààmú àdúgbò wèrè olórin òun mà ló ti ní àtòun àti ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ rí tí ó ti kọ̀ sílẹ̀ olórí Dami èyí tí wọ́n ń pè ní Queen Dami tí í ṣe ọ̀kan nínú àwọn ìyàwó ọba àná tó wàjà nílùú Ọ̀yọ́ ọba Lámìdí Adéyẹmí kẹta wípé ìfẹ́ ṣì wà láàrin òun àti olórí Dami wọ́n sì ń fẹ́ra wọn kí ẹnikẹ́ni má ṣe tẹ́rí sí torí pé àtàrí àjànàkú kì í ṣe ẹrù ọmọdé o gẹ́gẹ́ bí Portable ti sọ̀rọ̀ náà lásìkò èyí tó kẹsẹ̀ bá ìkànnì ayélujára èyí tí Queen Dami wà tó ń ti ọlọ́ba Sàló èyí ní tí Queen Dami sì sọ nínú ọ̀rọ̀ ọ̀hún wípé gbàgàdà báyìí nílẹ̀kù ọkàn ìfẹ́ ọ̀hún ṣí sílẹ̀ fún ọkùnrin tó ṣetán láti gbé òun sílé gẹ́gẹ́ bí aya kí wọ́n má sì bẹ̀rù kí wọ́n má ṣojo òun jẹ́ obìnrin èyí tó dáa tó sì rẹwà tó tún ní ìwà tó dáa àwọn ohun tó ń sọ rèé pẹ̀lú ọlọ́ba Sàló lórí ìkànnì ayélujára TikTok live kó tó di wípé Portable òun náà jáwọ́ ìkànnì náà lẹ́yọ̀ sọ́kà lọ́wọ́ kan ni Portable ti sọ wípé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ tẹ́rí sí òun àti Queen Dami wọ́n sì ń fẹ́ra wọn níṣu lọ́kà àti lọ́kọ níyàwó bẹ́ẹ̀ bá sì gbàgbé ọdún 2024 ní nǹkan bí oṣù kọkànlá sí oṣù kejìlá ọdún 2024 ni Portable sọ wípé àtòun àti olórí Dami àwọn ti pínyà wọ́n ti fi àdá gé okùn ìfẹ́ tó ń bẹ ní àárín wọn nípa ìdí èyí kí oníkálukú kó dá ìrìn àjò rẹ̀ kó dá gbé tòun ti àgbélébù rẹ̀ ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ yìí òní Portable tún yí ọ̀rọ̀ ọ̀hún padà tó ti sọ wípé kò sóhun tó jọ òun àti Queen Dami wọ́n sì ń fẹ́ra wọn ẹnikẹ́ni kò sì gbọ́dọ̀ yà wọ́n bẹ́ẹ̀ rèé Queen Dami kò gbọ́dọ̀ ṣe ojú méjì torí pé òun sì ní ojúlówó Queen Dami ojúlówó ọkọ rẹ̀ lẹ́yìn ìpapòdà èyíùn ọba Lámìdí Adéyẹmí èyí tó wàjà. tó ẹ̀yin ará ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní títí di ìgbà míì tẹ́ máa láǹfààní àti gbọ́tun rèé iléeṣẹ́ wa mo gbà ní àdúrà pé ilé kò ní lé wa ọ̀nà ò ní nà wá Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín ẹ ṣeun fún ìfẹ́ tí ẹ ní sí wa ire o. ìròyìn fẹlifẹli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé orúkọ mi ni ambassador àkànfẹ́ ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi òun náà lẹ̀ ń wò yìí oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.